Yeah, ẹgbọ́ gbogbo ojú tó ń wò mí. Ẹgbọ́ ṣé lóòótọ́ ni Priscilla ọmọ Ìyábọ̀ Òjó ó ti bímọ? Torí mo gbọ́ news yẹn briefly. Mo gbọ́ briefly mo gbọ́ ṣó lè jẹ́ lóòótọ́ ṣá? Àbí irọ́ ni? Àbó òótọ́ ni? Àbí irọ́ ni? Wẹ́ ẹjọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ojú tó ń wò mí, ẹjọ́ tó bá yẹ pé lóòótọ́ ni, ẹ bá mi fi èrò ọkàn yín hàn sí abẹ́ comment section. But ẹ jẹ́ kí n sọ pé congratulations tó bá jẹ́ pé lóòótọ́ ni, congratulations Priscilla, mo bẹ̀ yọ̀, mo bẹ̀ kú oríire. Tó bá yẹ pé lóòótọ́ ni o, Ọlọ́run á wò, Ọlọ́run á dá sí. And again, ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Ìyábọ̀ Òjó ló ní àṣírí lọ́wọ́ Wùnmí? Wọ́n ní nítorí ẹ̀ ló ṣe ń support Wùnmí tí ó ṣe fẹ́ jẹ́ kí àṣírí Wùnmí tú. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni? Ṣọ́rọ̀ yẹn lè jẹ́ bẹ́ẹ̀ ṣá? Because ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́. Ó máa fẹsẹ̀ sí méjèèjì tìrò. Eégún àtiró wọlé, èèyàn àtiró jáde. Ta ni ò ti mọ̀ pé eégún àtiró tó wọlé, òun náà lèèyàn àtiró tó jáde. Ẹ wo bí Ìyábọ̀ ṣe ń gbawájú tó ń gbẹ̀yìn lórí ọ̀rọ̀ Mohbad tí ò kí ń ṣe family ẹ̀, tí ò kàn lọ́wọ́, tí ò kàn lẹ́sẹ̀. Gbogbo àwọn èèyàn rò pé bóyá ìtara abiyamọ òun ló ń ṣe Ìyábọ̀ Òjó tó fi ń gbawájú, tó fi ń gbẹ̀yìn. Now ẹ wá wo ibi tọ́rọ̀ náà gbọ́ adédé lórí Ìyábọ̀ Òjó báyìí. Àwọn kan wá ní ó dàbẹ̀ ní pé Wùnmí ní àṣírí, Ìyábọ̀ Òjó ní àṣírí lọ́wọ́ Wùnmí tí kò fẹ́ jẹ́ kó tú. Torí ẹ̀ ni Ìyábọ̀ Òjó ṣe ń support Wùnmí 24/7. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ ká wá gbọ́ ọ̀rọ̀ tí woman yìí sọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Ó tú àwọn àṣírí kan. Mi wá mọ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. But gbogbo ẹ̀yin ojú tó ń wò mí, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, bó bá ṣe rí lọ́kàn tí yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi hàn lábẹ́ comment section. But kẹ́ ẹ tó gbọ́ ohun arábìnrin náà, ẹ bá mi share program yìí. Fún ẹ̀yin tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ̀, tẹ́ ẹ come across page, ẹ subscribe sílẹ̀ ilé Global TV. Ọ̀fẹ́ ni comment, ọ̀fẹ́ ni subscribe, ọ̀fẹ́ ni like. Ẹ má jẹ́ kẹ́nìkan parọ́ fún yín pé ọmọ àjáwò yín, ọ̀fẹ́ ni o. Ọ̀fẹ́ ni. Ẹ subscribe, kẹ́ comment, kẹ́ dẹ̀ like. Ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Ọ̀rọ̀ yẹn gbẹnu tán o. Àwọn àṣírí kan tú jáde ń bẹ̀. Kódà ọ̀rọ̀ yẹn tún lọ títí ó tún kàn ya Mohbad. Ọ̀rọ̀ yẹn tún kàn ya Mohbad o. Ẹ má bá mi ká lọ. Gbogbo tó ń tà gan ti tú ẹ náà. Pẹ̀lú gbogbo orí burúkú tó ń ṣe nínú justice for Mohbad. Ìyábọ̀ Òjó, ó ò tí ì rí nǹkan kan o. Ó ò tí ì rí nǹkan kan torí jẹbẹtẹ ti gbọ́mọ lé ẹ lọ́wọ́. Àti wálé, ó wá dúró lápẹjẹ méjì. Ó dúró lápẹjẹ méjì. Ọ̀run òun àtayé, iyì ilé kò yára láti wá. Wàhálà wà o. Mo mọ̀ wípé tí ò bá ṣe wípé o ti kọ́ gbogbo nírú. Fẹ́ẹ́ni Gàpànú ti tú àṣírí ẹ̀yìn wá ti fẹ́ bọ̀ wá sílé mo mọ̀ ẹ́. Torí Nàìjíríà ló ti dá ẹ mọ̀. Sórí ibi tó lọ dúró sí yẹn kò sẹ́ni ríra wọn bẹ̀. Àkíkà. Kò sẹ́ni ríra wọn bẹ̀. Nàìjíríà ló ti kó o jẹ. Nàìjíríà ló ti ń kó ẹ èmi ní address kìíní kan. Sórí ibi tó lọ yẹn wà láyé ọmọ ṣiṣẹ́ àmì ìjìyàn àwọn tó lọ bá tó pọ̀ bóyá àwọn náà ò ní iṣẹ́ o. But ní Canada tó wà yẹn ẹlòmíì tí jí ó ti gbókó àrùn ẹ̀ lọ. Wọn ò ráyè wípé celebrity kan wọnú kò sí tó kọ anybody, celebrity ló fẹ́ gbóúnjẹ sórí tébù fún wọn. Mo mọ̀ wípé tí o bá ṣe wípé o ti ṣiṣẹ́, o ti mọ̀ wípé gbogbo òlú ti kọ èyí sí ẹ, wàá ti bẹ́ wá. Bẹ́ẹ̀ni. Padà sí Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Wàá ti bẹ́ wá. Kò ń pẹ́. Ó wá sọ yẹn di content creator. Ló bá tán. Ló wá ń jó bí ìwé yìí tọ́kú mọ́ ẹ̀ fún náà nìyẹn. Ìtọ́ mọ́ ẹ̀ fún nìyẹn ò níṣẹ́ gidi lọ́wọ́. Kókó máa rọjú fò. Kókó máa rọjú kò. Àfi kó máa ṣe jàgídíjàgan. Ṣọ́gbọ́n tí yẹn sábọ̀dù sọ fún ẹ wípé ó yẹ kó mú Wùnmí. Wùnmí ni first suspect. Ìyábọ̀ Òjó ṣó ń ṣe èrè ní àbọ̀ síwín. Kí ló wá dé tó fẹ́ fly up bí ẹni tí wọ́n dá wèrè pẹ̀lú ẹ̀?
gbébi wù mí lé lọ́wọ́ ni pé kò lọ bá wọn sí. Kí ni tiẹ̀? Kí ni tiẹ̀ tó jẹ́ wípé tó bá ti mẹ́nu léwu mi kó jẹ́ mọ́ nǹkan tó ń ṣe ẹ́ o Ìyábọ̀ Òjó. Mo mọ nǹkan tó ń ṣe ẹ́ o. Ìwọ kan ti wẹ̀ sí wù mí lọ́wọ́ ẹjọ́ wẹ̀ síra ní lọ́wọ́ ni. Ọ̀pọ̀ mi kò sọ. Ìwọ gangan ti wẹ̀ sí wù mí lọ́wọ́ lórí ìbọ̀lò lórí owó tí ò sọ fún Mohbad tí Mohbad ti jáde láyé ẹ ti jọ wẹ̀ síra ní lọ́wọ́ lórí lẹ́gùn. Ẹ ti jọ wẹ̀ síra yín lọ́wọ́. Òun náà ti dúró yẹ lọ́rùn pé àti Ìyábọ̀ Òjó òótọ́ mo ti jẹ́ wọn tó ṣẹlẹ̀ fún yín ṣe mọ̀ pé bọ́ọ̀lù ò ní òsanwó fọ́kọ mi ó kéré jáde gbéra wa sáyé kọ́ kúkú jọ fi wá ṣẹlẹ̀ yá. Ẹjọ́ ń bí ìyẹn ọmọ ara yín ni bó ti mo mọ̀ pé ọrùn kan ló máa já mọ́ kan lọ́wọ́ láṣìírí ẹ̀yin méjèèjì máa fi tú síta. Ọ̀rọ̀ rẹ o. Àfi tó bá jẹ́ wípé kò sọ lọ́rùn Mohbad lókè o. Àfi tó bá jẹ́ wípé Mohbad ò ní ṣe màláìkà kan lókù. Ó ti sọ fún yín. Mọ̀ bọ́ọ̀ ìdúró báyìí. Mọ̀ bọ́rọ̀ yẹn ó tún lè débi tó dé yìí. Kò dẹ̀ sí tí ọ̀rọ̀ Mohbad bá fẹ́ padà bọ́ síta ó máa ń bọ́ síta pẹ̀lú agbára yín ni. Ó máa ń bọ́ síta lọ́wọ́ líle ni. Lọ́wọ́ líle tó jẹ́ pé èmi kan tún jókòó máa tún wò pé ọmọ Mohbad yìí spirit ẹ̀ ó ti strong jù. Wúmi ó tí ì rí nǹkan kan wà láyé wọn náà ó máa faṣọ pépé ogun ọba fẹ́ tí wọn bá pa ẹ́ bóyá ìyá ẹ̀ bóyá níbi tó ti gbà ṣe kinní fọ́lọ́hún ó ní kú nínú olórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn tí o manipulate gbogbo the whole world. Àwọn èèyàn máa sìn ẹ́ dé bèbè kú ni o irú ẹ̀ báyìí kọ́ bí ọmọ ẹ fẹ́ kó dẹ̀ má bá tiẹ̀ lọ ni torí tí irú yìí bá tún kú láyé ẹ máa pa àwọn ọkùnrin lọ ni. Ẹ lè máa manipulate àwọn àgbáyé lọ ni. Ẹ lè plan yẹn àtàwọn wèrè ọ̀rẹ́ tó ìjọ wà nínú ilé ọwọ́ láwọn yẹn ń jáyà wọn ò fẹ́ sọ̀rọ̀ ìgbà wo láyé gbogbo yóò wá padà làbà. Ìyá Mohbad ṣé o tún gbọ́n tí Ìyábọ̀ Òjó sọ? Pé kí ni o? Wọ́n ní because mo wà nílé níjọ́ Monday yẹn àbí nǹkan kan pé ìgbà tó gbé gbòdì ìyá Mohbad ló fojú régbò. Egbò tẹ ní prime boy ó dá sí lọ́wọ́ ìyá Mohbad ló fojú régbò Ìyábọ̀ Òjó ló sọ kó ṣe é. Ó ló fojú régbò yẹn níjọ́ Monday ṣé o wá padà lọ lé ni ṣé lóògùn gbà tó padà dé ni because ìyá Mohbad tí ìmù yẹn ṣẹlẹ̀ lójú ẹ̀ o láàrin èmi àti ẹ̀ o torí Ìyábọ̀ Òjó tó ń kọ ìwé lé yín lọ́wọ́ òun ló sọ wípé ìwọ gangan ó wá níjọ́ Monday yẹn ó fi ojú rí egbò tí wọ́n ní prime boy dá sí lára. So General Labisi, Ìyábọ̀ Òjó said Mohbad came to that house on Monday. Bẹ́ẹ̀ni. And he saw the wound. Bẹ́ẹ̀ni. Hey, all right. Ìyẹn náà nice. Níjọ́ Monday tán sọ pé ó kú. Ìwọ kan ṣẹ̀wọ̀n. Èèyàn ló sẹ́ndì fídíò yẹn sí mi. Please, ìgbà wo ni yóò sọ bẹ́ẹ̀ ná? Èèyàn ló sẹ́ndì fídíò yẹn sí mi tó bá mi fà nínú WhatsApp wípé Ìyábọ̀ Òjó kí n lọ gbọ́ mi tí ìgbọ́ kìíní yẹn délẹ̀ bọ̀jẹ́ tí yẹn ti sọ fún mi wípé Ìyábọ̀ Òjó sọ pé ìyá Mohbad rí wúndù yẹn. Ọ̀rọ̀ rẹ o. Olórí wúndù yẹn. Àníjọ́ Monday ni wọ́n sọ pé ó kú. Lára Mohbad. Olórí wúndù yẹn níjọ́ Monday ó wá síbẹ̀. Ìyá Mohbad Abọ́sẹ̀dé. Ìwọ àti Wùmí lẹ́jọ́ dáwọ́ jọ tẹjọ pa Mohbad. Ó bá tán. Kí lọmọ yìí ṣe fún ẹ? Ìyá Mohbad. Ó tiẹ̀ ṣe ìyá Mohbad ìyá àdúrà ni. Kí ni Mohbad ṣe fún ẹ ìyá àdúrà? Nítorí wípé o fẹ́ gbogbo ògo Mohbad o fẹ́ gbé ládùúrà lọ́wọ́. Ṣé o ti wá jèrè àdúrà báyìí? Ṣé o ti jèrè àdúrà báyìí? Ẹja máa wò lọ. Ìyá àdúrà ó tiẹ̀ lè jèrè ẹ̀ ni. Ó kúkú ọ̀la tó máa jèrè àdúrà Ọlọ́run á palẹ̀ mú ẹ̀ kó láyé. Ó bá tán. Torí ìkànnì ẹ̀ ní ìrírú abiyamọ bíi tiẹ̀ rí. Ní ìrírú abiyamọ bíi tiẹ̀ rí ìyá Mohbad. Èmi gan rírí. Kí ló dé?
kí ni Mohbad ṣe fún òde ṣàánú ọmọ ìkọlẹ̀ kó òde jẹ́wọ́ fọ́kọ ẹ kó lọ tètè sí ọmọ yìí kó lọ fún imi sókun gbàgbé òde jẹ́wọ́ nǹkan tó wọn ojoojú ẹ rí níjọ́ tí wọ́n pè ẹ́ àtìgbà tó lọ wo ọmọ ẹ nígbà tí wọ́n gbóná pa òde jẹ́wọ́ kí gbogbo tó nǹkan tó ń lẹ̀ tí wọ́n bá ti jẹ́wọ́ ìwọ̀nba lẹ̀ wọ́n ti ẹ́. Okay now. wọ́n lé wọn ti búrú ẹ kékeré náà ó tètè jẹ́wọ́ tó ìyá tó máa jẹ nìyẹn ìyá Mohbad ó lè pọ́kú ẹ kó ṣàlàyé ìtọ́jú ẹ. wọ́n lẹ́tọ̀ olórí burúkú ọlá kan wà bíbá ẹ̀ gbé kúrò ó lọ sí ọmọ sábàǹtì Ìyábọ̀ Òjó ó ń bọ́ àwọn èèyàn bíbá ẹ̀ bá wa mú kúrò. ó ní ṣe ọlá yẹn ò ní gbádùn olórí burúkú ìwọ òjẹ pàkọ́ bí ẹ̀ kò fi àbígbẹ́ yẹn lé kó lè mọ bó ṣe ń bí lára. ó ti lọ sí odò Ògùnpa ẹ filẹ̀. ìyá Mohbad àwọn ọ̀la sọ fọmọlúàbí o. tó bá dénú àdó dìndín. nígbà tẹjọ dáwọ́ jọ pa Mohbad tán àbúrò ẹ̀ wá mọ́wọ́ Mohbad ó wá fi ń ta snẹ́ kiri ó fi ń pẹpẹ snẹ́. ó fi ń pẹpẹ snẹ́. àbí wọ́n fòrùka sọmọ aláta lọ́wọ́ wọ́n fowó Mohbad ó fi ń jórékè gbogbo ẹ̀ ló máa pọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ajé Ọlọ́run gbogbo owó Mohbad bó ṣe ná ọdún ti sá kúrò nílùú kó máa sá lọ o kó máa sá lọ ibi tó sá lọ yẹn náà ló sì máa dá padà wá àfi tí ò bá lọ́wọ́ nínú ikú Mohbad ló kù òun gangan sọ wípé Mohbad ti ń rún náà. Can you imagine? ẹ̀dẹ̀ kúrọ́ fún bàbá ọmọ wípé ó ṣe ṣẹ̀ṣẹ̀ kù ni. Ọlọ́run á bí gbogbo yín lè àmì ẹ o. ṣe fìyà jẹ Mohbad lójú ayé tẹtún fìyà jẹ òkú ọmọkùnrin kékeré yẹn Ọlọ́run á fìyà jẹ yín lẹ́yọ kọ̀ọ̀kan. ó kù ìjọ kan tẹ máa fojú ṣe nílé ayé àbí tẹ máa fojú ríre báyìí Ọlọ́run á lè já okùn ẹ̀mí yín bọ́ lójú. àmì. torí ìkà ni gbogbo yín lè máa sọ́fà fún gbogbo nǹkan tẹ ṣe most especially omijé gbígbóná tẹ gbà lójú bàbá Mohbad Ọlọ́run á fi irú ẹ̀bẹ̀ wo Ìyábọ̀ Òjó torí wọn ló dòrò yìí rú ó wá wí tán ó ṣẹ́nu sókè bíi typewriter oníwọ̀n ló jẹ́ kọ́ ẹ̀ súnmù Mohbad báwo ṣó o máa ṣí ìwọ nìkan ní gbogbo òlu dábàá gbogbo òlu ó bàbá ẹ̀ dá sí ṣó o bẹ́ẹ̀ dá lè ka o kò bẹ́ẹ̀ charisma ẹ̀ gbé kí wọ́n ní kó pàṣẹ kó tẹ̀ jẹ́ pé ẹ ló kó gbogbo àwọn ọlọ́rẹ́bù lọ́wọ́ o kò bẹ́ẹ̀ charisma ẹ̀ débẹ̀ tó bá jẹ́ pé gbogbo àwọn ayé àbẹ́ ẹja sígbà yẹn káwá kọjú ìjà sí Naira Marley láti ká sí Naira Marley o ká sí lẹ́ẹ̀ máa lórí burúkú ó ti kó wa nínú lọ ó ò ní gbádùn kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ológun ló máa ń rí bọ́ná ṣé torí Jonathan tó lọ mú wá. Donald Trump. ó kò sí lé ní ṣé torí ẹ̀ tó lọ mú wá. àjọtọ́. ìṣiṣẹ́ Nàìjíríà ló ṣe fẹ́ pa wọ́n mú fún torí ọmọ Tanzania jọ́sọ́mọ ìlú wa ni torí lọ ń gbóni ilẹ̀ wá pé káwa máa gbọ́. kò yé mi o. báwo la ṣe fẹ́ jó sí pópó sílé ni Ìyábọ̀ Òjó rú ọkọ mú ẹ padà sílùú ibi tó ti wá kọ́ lọ máa gbórin ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ Nàìjíríà ti wá gan wọn tí yò débi téèyàn kan máa wá lọ máa bọ́ wá láti Tanzania tó fẹ́ máa yàbọ̀ wá sí Nàìjíríà láti wá máa túbú nínú tí ò tí ì bá wọn wọlé lé jẹ. Ìyábọ̀ Òjó ẹ wálé o Èkó dùn ẹ máa bọ̀ nílé o Naira Marley o. oríṣiríṣi orin ni Naira Marley ti kọ fún yín o ẹ lè rí ilé wá nígbà tí mo wí pé ẹ délé báyìí ọ̀rọ̀ yín ó lè bọ̀ sórí prison àbí kó bọ́ sí house of arrest àbí kí ló máa ń pè ìkànnù méjèèjì ẹ ti mọ̀ pé gbèsè ayé yín ó lè padà tọ́nù sí ìkànnù méjèèjì ìyẹn ló wá ń jẹ́ ẹ láyà ṣé ìyẹn ló ń jẹ́ ẹ láyà bó dájọ́ ọjọ́ á pé ni nílùú Canada tó wà yẹn iye ìṣẹ́jú tó fún ẹ̀mẹ̀ tó bá pé wàá ṣàwálé torí wọ́n ní kò yí sí láti jà àṣàlẹ́ ọ̀nù báwo tiẹ̀ dé bẹ́ẹ̀ àwa ló ń gbọ́ sórí ibẹ̀ wàá ṣàwálé máa bọ̀ wálé o very dark man retí ẹ̀ ṣé bó gbọ́ tó sọ come
home now, baby care. Oh, it's very dark man to pay baby care. Tiẹ̀jìta. Very dark man to pay onídọ̀tí. Kí ni fọ́kọ̀sì lé mi? Fọ́kọ̀sì lé mi tẹ́kọ̀. Fọ́kọ̀sì lé mi ni. Fọ́kọ̀sì lé mi ni. Ọkọ Priscilla. Fọ́kọ̀sì lé mi. Fọ́kọ̀sì lé mi òun ni. Ọkọ Priscilla ni. Jùmọ̀ Júùsì. Nígbà táwọn ọmọ Nàìjíríà táwọn yẹn ti wọn tó sì ń ṣọ́gù tí tó jẹ́ pé àwọn ọmọ ológun tó sì máa dìde sí wà lẹ̀ ó wá lọ pé Tanzania káwa máa jó kéré gbìgbìgbì kéré wà pẹ̀lú èdè táàbọ̀ Ìyábọ̀ Òjó ẹ̀dá wọn padà sílùú wọn o kò sẹ́ni tó fẹ́ gbọ́n bíbà káńsù Ìyábọ̀ Òjó la wà káńsù Ìyábọ̀ Òjó olè kí lẹ wí màmá. Wọ́n fi Yorùbá kọrin sìn. Kò sẹ́ni tó máa gbọ́ inú wo lẹ̀ ní pẹ̀pẹ̀pẹ̀. Olólùfẹ́ ẹ lè gbọ́ olólùfẹ́ èmi ó kó sí lé mi. ẹjọ báwo ni Jùmọ̀ Júùsì ṣe máa link up pẹ̀lú Mr. Muiwa náà. èmi káwọn wo bí kọlábó yẹn ṣe máa rí ni o kọlábó yẹn máa lágbára o. Nígbà táwọn náà máa dé ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan kọrin ọ̀pẹ náà. Voice yẹn lágbára tẹ́nà ni wọ́n gbé wọlé tẹ́nà. Tẹ́nà lọ gbé wọlé. Àwọn òṣì pílátífọ̀mù tí wọ́n rí ṣé àwọn táwa ṣí pílátífọ̀mù tó ń wọ́n wà lé pé tó ń wọ́n gbogbo wa lé àwa gọ̀. Ṣáwà súnmọ́ bàbá lọ́ba ṣé bí ìfẹ́ Ọlọ́run la ní lára bàbá yẹn. Àwọn òṣì pílátífọ̀mù wọn rí báyìí kọ́ tẹ̀sán nígbà àwọn fẹ́ fi sọ̀rọ̀ fún gbogbo àwa tá a wà lẹ́yìn bọ̀dá wọn. Àfikọ́ sátábẹ́ bàbá lọ́wọ́ mú orin oríṣiríṣi design méjì lọ́ba kọ̀ yẹn kalẹ̀ ìgbà àwọn náà máa gbà ó ọgbà làbẹ́ comment section lọ́jọ́ ẹ̀wọ̀ ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ ká gbọ́ràn ẹ̀wọ̀ ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ ká àwọn ọmọrin ni àwọn kọ́mẹ́ǹtì sọnù. ẹ̀yin yẹn burú gan kéèyàn gbé EP wọlé sọ pé kẹtẹ fún ní opportunity ẹ fún ní benefit of doubt gbogbo olùtú òkúta gbogbo ẹ̀ Ọmọ oníṣìí gan ni ṣá. sí bẹ́ẹ̀ ńgbà máa dé bọ̀ ní ọpẹ́ méjì lọ́kọ̀ ọ̀gbẹ́ ọkọ̀ délẹ̀. wọ́n náà ti máa ṣe remix orin yẹn remix ẹ̀ máa lágbára. Pákó gbogbo ẹ̀ ni wọ́n yọ tiwọn àwọn ọmọ mi oní kọ́mẹ́ǹtì sọnù wọ́n fẹ́ẹ́ lè fọ orí wọn dànù. Àwọn dára ń pọ̀. Àwọn ọmọ mi dára nǹkan wọ́n ṣe ń dògùlù jùlọ ń dòkù pé ẹwẹ́ ẹ̀jẹ̀ jákèjàre ẹwẹ́ ẹ̀jẹ̀ kó sí ń gà lọ ẹlọ́kọ̀rí fún wọn Ọbásanjọ́ ẹlọ́kọ̀rí fún Tinubu ẹ̀wò àwọn ọmọ ni wọ́n ti ẹ̀ fún wọn láyé rárá wọ́n bẹ̀ sọ fún tó bá yẹ kó wo comment section ó yẹ kó dákẹ́ ni ṣùgbọ́n wọn ò lójú tì ọjà tó àgbàmì gan kọjá lẹ̀ ńgbà yẹ kọjá yẹ mọ̀. Ẹ mọ̀ pé Èkìtì Agídí Èkìtì. Wọ́n ò kọ́ bẹ́ẹ̀ ṣẹ̀ṣọ́ o àfìgbọ́ kọ́dé lẹ̀ wọ́n kọ́ báyìí lẹ̀ bàbá kan rẹ́rìn tiwọn ni bàbá. ẹ̀gbọ́n yẹn náà ti mọ iṣẹ́ ibi tó ṣe kò kí n wo kọ́mẹ́ǹtì. Wọ́n ò kọ́ kọ́mẹ́ǹtì rárá bàbá kan ti ṣe kí ni bàbá kan tó fi. Ìyàwó ìwà jẹ lọ́tì ni tó ń kọrin ọ̀pẹ. I don't understand the system kò tí ẹ yé mi. Bàbá tó fi VDN tó dẹ̀ bọ́ ta. Ọ̀sán ti máa sọ̀rọ̀ against bàbá lílé ó dẹ̀ ní right. Bàbá ó yẹ kẹ́ lè tẹ́nu àbí gbogbo àwọn igi ìta sórí yẹn. Bàbá ó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu wúmà yìí gbogbo igi tó ń wò mí ẹ̀yin lólùfẹ́ kàn nìyí kí lẹ rí sọ̀rọ̀ yẹn kí lẹ rí sí àṣírí tí wúmà yẹn dọ́gbọ́n tú jáde yẹn tó ní ìyá Mohbad wọ́n ní ó rí egbò tó wà lára Mohbad ní ọjọ́ Monday kó tó di ipò kú wọ́n dẹ̀ ní òru Sunday mọ́jú Monday òun ni Mohbad ti kú ẹ̀sìn yẹn lé ní èjì wọ́n tún ní Mohbad ó ti ń smell kó tó di wípé wọ́n lọ so kíní yẹn wá ń bá fún mi pé wọ́n ní Mohbad ó ti ń rùn kó
kó tó di wípé wọ́n tún fọ ẹ̀ síta pé ó ṣaláìsí. Ẹ jọ̀ọ́ àwọn wo ló bo àṣírí ìdè stage débi wípé ẹ wo gbogbo ojú tó ń wò mí ọlọ́gbọ́n ni yín, olóye ni yín, onílàákàyè dẹ̀ ni yín. Ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section fún àǹfààní ẹ̀yin tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ẹ come across sí platform yìí ẹ subscribe sílẹ̀ ní Global TV. Ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá mi share fídíò yìí. Mo tún padà bọ̀. Ire o.